ẹ̀yin yẹn wá káàkiri gbogbo àgbáláyé ètò lórí ìmáàmù wa Ògbómọ̀ṣọ́ àti lórí bọ́ọ̀ tí wọ́n lọ gbà wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbé sí ìsàlẹ̀ àfọ̀n àti òkè àgbẹ̀dẹ kó lè jẹ́ àǹfààní fún gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe dáadáa ní South West. Ó wá depend lórí àwọn tá a bá rán lọ. Àwọn la máa mọ̀ bóyá wọ́n máa jíṣẹ́. Tàbí wọ́n ní jíṣẹ́. Lè jíṣẹ́. Ṣé rí àwọn tí wọ́n lọ ní igun Ògbómọ̀ṣọ́? Wọ́n jíṣẹ́ ni. Àkọ́kọ́ kò sẹ́ni tó ṣẹ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Ìmáàmù ká ẹnì kọ̀ọ̀kan kẹ́lẹ́ṣẹ̀ wọn. Ẹnì kọ̀ọ̀kan ò ṣẹ̀ wọ́n, ẹnì kọ̀ọ̀kan náà ò sì ṣẹ̀ Kábísọ́lá. Ẹnì kọ̀ọ̀kan ló ṣàwa náà. Ṣé rí gbogbo ẹni bá ń ṣépè kò ṣẹ̀ mí? Tó bá ń ṣe nǹkan tí ò bá tí máa rí àwọn nǹkan bẹ́ẹ̀ kò dáa. Kódà ẹni tí àwọn èèyàn ogun kan pé a lè ti ẹ̀jọ́ rẹ láéláé oní Ṣùbẹ́rù lọ́ba níkà tí bàbá bá dé lọ́la bàbá wa ni wọ́n náà máa jẹ́ ńgbà náà bọ̀ ní ìsìn wọn tí ìjọba bàbá wa torí pé àwọn tí ìbalẹ̀. àwọn ìbalẹ̀. wọ́n á fẹ́ fà àsìkò yìí wọ́n fẹ́ fi ṣàdúrà fún Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́. Kò sí achievement kankan tàbí ibù fẹ́ ṣe ju pé kó máa wá gbádá kiri lọ. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí torí ẹ ti mọ̀ wá lánàá kó tó dé ní a ò ní sọ̀rọ̀ kan kásẹ̀ pé a ò sọ mọ́ tàbí ká wá sọ̀rọ̀ kan kásẹ̀ pé àkílẹ̀ tàbí sọ̀rọ̀ yìí Ọlọ́run ò ní jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀ abẹ̀yìn arọ̀ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá a subscribe sórí àwọn ìkànnì ẹ̀rọ ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ má gbàgbé láti subscribe fún wa káyìí tán notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ọdún ni kò ń ṣe àìmọ̀fólókò àwọn kan máa ní ìjáyà eré ọmọ tó jọmọ lọ ògo ibì kan tó dàbí ọba ibì kan èèyàn wa ọmọ ìmáàmù wa ní Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunisa Ayilara the second ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtẹni tó fẹ́ o àtẹni tí kò fẹ́ àlejò mi ẹ káàsán. ẹ káàsán ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú bàbá báwọn oníṣẹ́ sá. à ń dúpẹ́ fọlọ́run. afẹ́jẹ́ kí ẹ kí ọ̀wọ́n ara lé ní Kìtìọlá ní ti kíkì àwọn ti mùsùlùmí. Gbogbo mùsùlùmí àti gbogbo àgbáńláyé mo kí wa pé a kú dédé àsìkò yìí. Yes sir. àsìkò kó lè dá. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín èmi ọmọ yín náà ní Kàbírù Kàbísọ́ra ọmọ Adéyínká Ìdí Akérèfínú ṣọgbọ́n ọkùnrin ogun màmá lémi lọmọ ara kí màjò méjì ọmọ àjọgbẹrú má jọgbẹ. káàbọ̀. mo kí gbogbo wa pé a ṣe àsìkò bá a ṣe ń tẹ̀lé Kàbísọ́ra Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. ẹ̀yin èèyàn wa ṣé ẹ ti gbóhùn èèyàn wa àfa wa Kàbírù Kàbísọ́ra ẹ wo wọn bí ó ṣe tutù ọkùnrin jẹ̀lẹ́ńkẹ́. ẹni tí ò fẹ́ wàhálà torí ẹ̀ ló ṣe ń fa tẹ̀sùgbà kó lè lu jìbìtì torí ẹ̀ ló ṣe ń lu bàndèrè Ọlọ́run ní jẹ́ ká lu jìbìtì o ọwọ́ ìjọba ò ní tẹ́wà a ní lùfin ìjọba. a ní ká fi àkókò yìí ká fi yín kí àfàwà ìmáàmù wa Toliat Sheikh Dr. Toliat Yunisa ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìmáàmù àgbà káàkiri àtọ́bá àtijọ́ tó jẹ́ ìmáàmù lé wọn lórí nǹkan kan tó jẹ́ kí a gbé wá sí orí ètò wa lénìí nítorí àwọn èèyàn wa bí nǹkan tí wọ́n kọ sínú ìwé tí ó wà lọ́wọ́ mi yìí wọ́n ní lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn gbọ́ wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n gba nǹkan kan wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ọ̀dọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n wá lọ rì sí ibì kan wọ́n ní báwo ni kinní yẹn ṣe jẹ́ àti pé ibi tó rì sí yẹn báwo gangan níbẹ̀ ṣe jẹ́ ẹ ṣàlàyé fún alẹ́kùn ọ̀rẹ́ sà. kò sí àlàyé kan tá a fẹ́ ṣe mọ̀ wípé àwọn ìjọba wa wọ́n ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni.
pápá bàbá wa Bọ́lá Ahmed Tinubu. kọ́lọ́mbà lọ́rẹ̀ mi wọn. Èmi á máa sọ wípé ṣe rí ọ ní ọmọ ẹni ò ní ṣe di bẹ̀bẹ̀rẹ̀. ká kó lẹ́kẹ̀ sí di ẹlòmíì. ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì kábà nítorí bàbá wa ò ṣe di bẹ̀bẹ̀rẹ̀. ìdí wọn gbé ilẹ̀kẹ̀ dúró. dúró ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe dáadáa ní South West. Ó wá depend lórí àwọn tá a bá rán lọ. Àwọn la máa mọ̀ bóyá wọ́n máa jíṣẹ́. tàbọ̀ ní jíṣẹ́. ṣe rí àwọn tí wọ́n lọ ní igun Ògbómọ̀ṣọ́. Wọ́n jíṣẹ́ ni. wọ́n jíṣẹ́ ni. Iṣẹ́ tán wá jẹ́ yẹn ó wá jẹ́ pé wọ́n wá pè ìmáàmù àgbà l'Ògbómọ̀ṣọ́. pé a fẹ́ ṣe borehole. Wọ́n ti kọ́kọ́ ṣe kan sí ìsàlẹ̀ àfọ̀n ilé Ayélára nísàlẹ̀ àfọ̀n tẹ́lẹ̀. So ìkejì náà wá ṣe sí òkè àgbẹ̀dẹ yẹn. léyìí tí ń já sí pé ilé Ayélára náà ni wọ́n ní kán gbé sí so that a lè máa jẹ́ àǹfààní fún gbogbo kì í ṣe ilé Ayélára nìkan o torí pé controversy ti wà gan lórí ọ̀rọ̀ bọ́ọ̀ yẹn ó ṣe jẹ́ ilé Ayélára no ṣe rí ilé Ayélára yẹn jẹ́ center tó já sí pé tó wà láàrin gbùngbùn tó já sí pé tí omi bá débẹ̀ gbogbo àwọn tí wọ́n wà ní gbègbè yẹn wọ́n máa jàǹfààní ẹ̀ ní ibẹ̀ so tó jẹ́ kí wọ́n gbé síbẹ̀ yẹn nìyẹn. Wọ́n dẹ̀ gbé síbẹ̀ kì í ṣe lé pé nítorí kán lè fi ṣe èèyàn ràn èyí táwọn lọ ṣe ń jọ yẹn wọ́n lọ ṣàdúrà sí ni kì í ṣe pé nítorí nǹkan míì àmọ́ tó bá já sí pé ìmáàmù jẹ́ nìkan tó já sí pé ó já aládàájẹ́ ni yóò nìkan lọ gbé sínú ilé àwọn àmọ́ ìmáàmù jẹ́ èèyàn kan tó já sí pé kì í ṣe aládàájẹ́ kódà àwọn ọmọ kéwú gan àìmọye nǹkan míì táwa go mọ̀ tó jẹ́ lómi máa ní ẹ bá wa fún ọmọ kéwú ní nǹkan tó dẹ̀ máa dẹ̀ fún wa. tó dẹ̀ máa fi jíṣẹ́ tí kì í ṣe pé ó ṣojú yín bá tó fi kí ni ẹ. tí ò ṣojú wa tá àti ẹ mọ̀ tá àti ẹ jọ lọ bì kan yẹn. ọ̀gá wa eléyìí tí wọ́n gbé sí ìsàlẹ̀ àfọ̀n yẹn ìjẹ́ṣẹ́ ìmáàmù wa ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ ọmọ sí náà kó tó di pọ́n gbé lọ sí ìsàlẹ̀ àfọ̀n. kò sí tí wọ́n ṣe ní àti ìsàlẹ̀ àfọ̀n àtòkè àgbẹ̀dẹ tí wọ́n mọ̀ ń pa ẹ̀. bẹ́ẹ̀ni but nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n kọ́ wọ́n ṣe ni wípé àwọn èèyàn kan tí wọ́n jáde ní táìmù gbà kan pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọlé Ayélára kí ló wá jẹ́ pé nígbà tí wọ́n sọ pé kò ṣe ọmọlé Ayélára ó dẹ̀ wà lágbé sílẹ̀ Ayélára tí wàhálà kankan wà ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀. kò ń ṣe rí ẹ wo ẹjẹ àgbàgbé lórí ọ̀rọ̀ pé kì í ṣe ọmọlé mo ti sọ gbogbo atótónu ló dẹ̀kù. ẹ mọ̀ kó tó fẹ́ tọ́wọ́ èèyàn wá fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé ṣe mọ̀ ní ìsinyìí ilé bàbá Kàbísọ́lá lélẹ̀ ilé bàbá Òkodoro lélẹ̀ kémi wá filé bàbá tọ̀dọ̀ mi lẹ̀ kí wọ́n wá sílé bàbá Kàbísọ́lá kí wọ́n máa wálẹ̀ tọ́wọ́ ọmọ yẹn ti sọ pé mi kì í ṣe ọmọ bẹ̀ tẹ́lẹ̀ ó wá wálẹ̀ yẹn ó ṣe kíní yẹn síbẹ̀ ṣé wọn ò takú ẹ̀ rárá ni kálí sọ pé ókè o kí ló tó wálé iṣẹ́ àṣọmọ wọn mọ́ àlẹ́ iṣẹ́. ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ṣe rí pé ńjọ́ tí bàbá wa Àmọ̀tẹ́kùn Oòduà tí wọ́n lọ kámẹ́rà sàárè bàbá tó bí bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣe mọ̀ pé kò tí ì sẹ́ni jáde pé irọ́ ni wọ́n ń pa di bá a ṣe ń sọ yìí. bẹ́ẹ̀ni. so kí la wá fẹ́ máa sọ pé ọ̀rọ̀ kì í ṣe ọmọlé ṣe rí gbogbo ẹ̀ politics ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ pé kì í ṣe ọmọlé náà ṣé ẹ̀yin gọ̀ débi pé èèyàn kan kọ̀ fò wá nù ní ẹ gbàgbé ọ̀rọ̀ kì í ṣe ọmọlé ẹ ṣe àmú tọ́pìkì mi. ọ̀gá wa ẹ ṣe gan-an ẹ̀kọ́ àtàwọn ẹ̀yẹ yẹ wá káàkiri gbogbo àgbáláyé nǹkan tẹ́ ẹ ní ká béèrè lọ́wọ́ Kàbísọ́lá gẹ́gẹ́ bí wọ́n ṣe súnmọ́ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́lá Yunusa Ayélára the second Shehu kọ́lọ́run ọba kó bá wa lọ́rẹ̀ mi wọ́n ti fi kékeré jẹ oyè ìmáàmù kọ́lọ́run ọba jẹ́ kó fi àgbàlú owó lábẹ́rẹ́ lọ́wọ́ wọn yẹn òun ni wọ́n tẹ̀ ti dáhùn yẹn ṣùgbọ́n àwọn èèyàn wa kan tí wàá kọ́ sí ibà yìí wọ́n ní lẹ́nujọ́ mẹ́ta yìí ẹnì kan tẹ́lẹ̀ jẹ́ pé kò sí lẹ́yìn ìmáàmù tó ń sọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ kì í ṣọmọlé wa ṣùgbọ́n tó tẹ̀ tí wọ́n wà lẹ́yìn wọn lè sìn wọ́n ń pè é nìyẹn ní Síkírù àwọn èèyàn tó wá ń takú bàbá yẹn tó wá bẹ́ẹ̀ kí ló kàn ń bá wọn fa wàhálà kí ni kò tẹ́ rí sọ̀rọ̀ yẹn sà. kò sí nǹkan kan tí mi fẹ́ rí sọ̀rọ̀ yẹn ojú pé ká máa dúpẹ́ ni. mo sọ Kàbísọ́lá Media alhamdulilayi. Rabbil alamin. ẹ mọ̀ tó jẹ́ kí n dúpẹ́ ni pé àṣàbòsí. àbòsí ò sí lọ́rọ̀ wa. gbogbo n tá à ń sọ tòótọ́ ni àwọn òde bring issue èyí táwọn bá sọ la fẹ́ defend. ṣé wàá rí lórí ọ̀rọ̀ àfa bàbá wa Síkírù torí gbogbo ẹ̀gbọ́n ìmọ̀ọ́mù bàbá wa ni wọ́n. gbogbo ẹ̀ tó bá ti jẹ́ gbọ́n ìmọ̀ọ́mù yàtọ̀ sábìbù láàfin ó dijọ́ tóun náà bá tó gbà yìí pé èèyàn ń gbà fún lórí ni làwa náà tó gbà fún. àwa gbà fún yányán tó bá ti gbà fún ọ̀gá wa. ṣe rí bàbá wa Síkírù
bàbá dáadáa ni wọ́n. kọ́lọ́ bá wa lọ́rẹ̀ mi ìgbà wọn. táwa sì máa ń lọ sí Ògbómọ̀ṣọ́ wọn máa ń wẹ́kọ̀mù wa dáadáa. Bóyá owó àbí ká ní nǹkan míì ló ṣẹlẹ̀ nígbà tó yẹn ṣe pé gbàgbó bàtà wọn náà ti wá rí wípé okùn ẹbí ò gbọdọ̀ tọwọ́ àwọn já. kábíyèsí. èèyàn ló jẹ́ kán tètè padà wípé ọmọ wa ni kódà ẹ rí i pé ní ìsìn wọn máa ń sọ pé èmi ọmọ ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́. so ó ń túmọ̀ sí wọ́n rẹra wọn lẹ̀ pátápátá fún ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́. so ká lè mọ̀ yí pé inú ẹbí yẹn kò sí nǹkan kan. àwọn kọlọ̀rọ̀wọ̀ sí tó ń lo jálàbí tí wọ́n ń parọ́ tí wọ́n ń lu jìbìtì irú sẹ́ẹ̀tì wọn bẹ́ẹ̀ ni wọ́n ń bá wọn mú jà. jà. so kì í ṣọ̀rọ̀ lé èmi dẹ̀ ti sọ ṣé gbogbo àwọn tó ń sọpọ́ọ̀tì tẹ́lẹ̀ kàbí sọ́ra kíní kan ní kàbí ṣòfò kíní kan ní ẹ̀rín máa ń pa mí ni. èmi kàn máa ń sọ wípé tó bá já sí pé àbòsí là ń ṣe pẹ̀lú ní tá à ń ṣe. ó kú ọkọ lọ́rùn. ní tẹ́ ń sọ àṣẹ tí ó bá ti ń ṣàkóso kò sí tó máa ṣe wá tẹ́ bá wá wò láti gbà yẹn kàkà kí nǹkan ṣe wá ó ń dà sí i. ó tún gbèrú sí i ni. wàláì ó ní àwọn nǹkan tí a ti rò pé a lè ṣe mọ́ for life. tọ́lọ́wọ́ abẹ jẹ́ ká ṣe. àmọ́ látara ìṣe dáadáa ìṣòdodo ìmáparọ́ ó jẹ́ kí Ọlọ́run ọba padà gbé wa débi afẹ́dé. kábíyèsí. àìdébẹ̀ o but adúpẹ́ torí pé. adúpẹ́ ibi tọ́lọ́run mú wa dé. torí pé tí ò bá ń ṣe pé Ọlọ́run mi rò pé a sì lè rí nǹkan yẹn ṣe. ọ̀rọ̀ náà tẹ̀ sí ń bọ̀ ń bẹ torí pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ ti ń pe ẹnà ọ̀rọ̀ sì ń bọ̀ ń bẹ ẹ yé yẹ wa ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọkọ̀ tó tún wá kọ sí ìbàyí ẹnì kan wá ti àtẹ̀ránṣẹ́ wọ́n ní bóyá torí pé àwọn ẹni yìí wọ́n ti yà láti pé nǹkan tó wọ́n ṣe ò dáa wọ́n wá wò pé tọ́wọ́ bá padà lọ bá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bóyá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò ní dáríjì wọn mo wá ní rárá bẹ́ẹ̀ kọ́ ọ́ ní rárá o tí n bá ti gbé Kàbísọ́lá wá sórí ètò kí n béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ tó wọn ní ìbáratọ̀rọ̀ àforíjì ṣé ìmáàmù máa dáríjì wọn máa foríjì wọn. àkọ́kọ́ kò sẹ́ni tó ṣẹ̀ mọ́mù Ògbómọ̀ṣọ́ nílùú Ògbómọ̀ṣọ́. ìmáàmù ka ẹnì kọ̀ọ̀kan kẹlẹ́ṣẹ̀ wọn. ẹnì kọ̀ọ̀kan ò ṣẹ̀ wọn ẹnì kọ̀ọ̀kan náà ò sì ṣẹ̀ Kàbísọ́lá. ẹnì kọ̀ọ̀kan náà ṣàwa náà. ṣe rí gbogbo ẹni bá ń ṣe pé kò ṣẹ̀ mí. tó bá ń ṣe nǹkan tí ò bá tí máa rí àwọn nǹkan bẹ́ẹ̀ kò dáa. bẹ́ẹ̀ bá ń ṣe kó tó bá ti rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dáa. so kò sẹ́ni tó ṣẹ̀ Kàbísọ́lá kò sẹ́ni tó ṣẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tó ṣẹ̀ gbogbo àwa tá à ń tẹ̀lé ìmáàmù Ògbómọ̀ṣọ́ oníkálukú wọn ibi tó kọjú sí wọn ni wọ́n fi ń ṣe yẹn so àwa gbọ́dọ̀ torí ẹ̀ káwa ni pé wọ́n ṣẹ̀ wá tán bá débí lọ́la á tún wẹ́kọ̀mù wọn kódà ẹni tí àwọn èèyàn ogun kan pé a lè ti ẹ̀jọ́ rẹ láéláé oní Ṣùbẹ́rù lọ́ba níkà tí bàbá bá dé lọ́la bàbá wa ni wọ́n náà máa jẹ́ ńgbà náà bọ̀ ní ìsìn wọn tí ìjọba bàbá wa torí pé ara wọn ti balẹ̀. àwọn ìbalẹ̀ ọ̀bọ̀ sára wọn bá ti balẹ̀ bàbá wa ni wọ́n. Kàbísọ́lá Kàbírù ọmọ Ògúndèyí ẹ̀yẹ yẹn wá káàkiri gbogbo àgbáláyé ètò lórí ìmáàmù wa Ògbómọ̀ṣọ́ àti lórí bọ́ọ̀ tí wọ́n lọ gbà wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbé sí ìsàlẹ̀ àfọ̀n àti òkè àgbẹ̀dẹ kó lè jẹ́ àǹfààní fún gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo àgbáláyé àwọn èèyàn wá kọ́tẹ̀ wá tẹ̀rẹ̀ rí pé bóyá torí pé kọ́ lè fa páìpù omi yẹn wọnú fámílì àwòsùn wọn lọ́ ṣe gbé wọbẹ̀ ẹgbẹ́sẹ̀ wọn ní páìpù omi wọnú. bá a ṣe wọn oníkálukú kó ṣe sọ. mo lè gbé nǹkan síwájú ta lé wa kó bá wùn mí mo lè fa wọlé kó kàn anybody náà. sọ́wọ́n lọ́lọ́gbà wá ni. èmi mo mọ ohun tó jù ní tí mo lọ fi gbà. ọ̀gá wa bí èrò bóyá rí fọ́nrán kan tí mo ṣe tí mo sọ́lẹ̀ lẹ́nu bí yàbí ìjẹrin sí jàmù tí mo ní pé achievement tí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó ń ṣe àwọn ẹni tí bí ààrẹ achievement kankan lára nǹkan tó wá ṣe. ṣé àbí kò sí achievement kankan tàbí ibùfẹ́ ṣe ju pé kó máa wá gbádá kiri lọ. tọ́wọ́ ń dá gọ́gọ́. reason ni pé ṣẹ́rí Àbíbù fẹ́ fagídí jẹ ìmáàmù ni so a máa wá sọ fún pé tó bá mọ̀ pé ó fẹ́ jẹ́ o n tá bá ti wọ̀lá lé ẹ lọ́wọ́ ni kó máa ṣe ẹ rí i pé kò sí gbogbo ibi tán lọ Parakò yìí ní máa ń ṣíwájú Àbíbù tó jẹ́ mo tó pẹ̀rẹ̀ ní mọ̀mọ́ àwa. a máa ṣe gọ́gọ́. so ó ti túmọ̀ sí pé kò lè rà achievement kan ṣé òun ló máa wá lọ bá wọn pé owó tá a palẹ̀ ni o ẹ jẹ́ ká fi ṣe nǹkan báyìí ṣé wọ́n máa gbà fún. ọ̀ lè gbà fún torí pé ó ti mọ̀ nǹkan tán torí ẹ̀ ẹ̀yẹ rẹ wa bọ́bẹ̀ ṣe kú bọ́bẹ̀ ṣe pa òun lẹ ti rí yìí o. bàbá wa elétò mo wá fẹ́ fà àsìkò yìí mo fẹ́ fi ṣàdúrà fún Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́. torí lóòótọ́ kì í sí kò ń ṣọ̀dọ̀ wa ló wà
kì í dẹ̀ ń ṣe pé bóyá òun àti mọ́mù àgbà olè Ògbómọ̀ṣọ́ kódà òun gan ló máa ń kọ́kọ́ bú mọ́mù tó máa ń ṣépè fún mọ́mù, kódà tèmi tí mo ń sọ̀rọ̀ yìí èpè gidi ni òun, àmọ́ yìnyín kẹ́ni ó ṣe mí. ìjọ òní tí mọ́mù Ògbómọ̀ṣọ́ táwọn ọmọ kan rí owó tí mọ́mù Ògbómọ̀ṣọ́ tó yọ fún wọn ní tó ń ra máṣíìnì fún wọn, àṣẹ fámìlì tiẹ̀ gan wà náà tí wọ́n ra máṣíìnì fún. tí màmú jẹ mọ̀tẹ́lẹ̀ àbí màmú mọ̀ kódà ọmọ ilé ìparakò yìí wà nù wọn. torí náà tó ra máṣíìnì fún. kí ni mo wá fẹ́ fàyọ? ọmọ yìí ó wá ṣe fídíò tó fi kí ìmọ̀ àtúwárí àwọn tí wọ́n já sí pé wọn ò fẹ́ kí lọ síwájú ó dé nílùú Ògbómọ̀ṣọ́. àwọn ará bí yẹn tó wọ́n ń bu a sì fẹ́ kán bu, a fẹ́ kí wọ́n ṣe kí ni kán bu. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ a fẹ́ kán bu, àfi káwa wá kí n lẹ́yìn torí pé kì í ṣe pé ó wà pẹ̀lú wa, àmọ́ èyí tó ṣe yẹn ó jọ wá lójú. ó ń túmọ̀ sí pé òun náà ń fẹ́ àlàáfíà nílùú. ẹni bá wá fẹ́ àlàáfíà nínú ìlú àwa náà gbọ́dọ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ ká tẹ̀lé. so ìmọ̀ọ́mù àgbà Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ mo fi àsìkò yìí mo fi kí dáadáa, bó tẹ̀ jẹ́ pé mo ti ṣe fídíò lórí ẹ̀ rí. mo ṣe fídíò lórí ẹ̀ gan ni tí mo fi kí pé ó ṣe, but mo tún fẹ́ fàsìkò yìí kó lè mọ̀ yìí pé lótìtọ́ àti lódodo la mọ rírì ohun tó ṣe, tí gbọ́ jẹ́ sí pé gbogbo àwọn àgùntàn blogger tó kù náà lè ṣe bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí ohun tí à ń fẹ́ kó ti bọ́ sí. àmọ́ nítorí wípé most of them nǹkan fẹ́ jẹ náà ń wá. sí lórí òtítọ́. lóòótọ́ ìlú yín ni níbẹ̀ abẹ́lẹ́ kí ìlú kankan ó bàjẹ́ nílẹ̀ Yorùbá. ṣe bó ní Donald Trump tó ń sọ yìí pé Nàìjíríà kìíní kan on threat on pa mùsùlùmí kìíní on pa kìrìsìtẹ́nì. tí àwa ṣé kìrìsìtẹ́nì nìkan ló ń pa ni. àbí tí àwa tá a wá pera wa ní ọmọ ìlú tá a bá ti ń ṣera wa lọ́tọ̀ọ̀tọ̀, tọmọ Abẹ́òkúta ti ń rọmọ Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ bí ọ̀tá, tọmọ Ògbómọ̀ṣọ́ ń rọmọ Abẹ́òkúta bí ọ̀tá, tọmọ Ìbàdàn ń rí ọmọ Ògbómọ̀ṣọ́ bí ọ̀tá, tọmọ Ìlọrin ń rí ọmọ Ìbàdàn bí ọ̀tá, tá a bá ti ń ríra wa bẹ́ẹ̀ ogun ti wọlé. torí ọ ti yójú ara wa síra wa. àti yójú ara wa síra wa automatically nìyẹn. the best thing fún wa ni pé kí gbogbo wa ṣe ra wa lọ́kàn. tá a bá ti ríra wa lọ́kàn kò sí nǹkan kan náà. àwọn people tá à ń sọ yìí wọ́n ti ga. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti débi wọ́n máa dé. Bàbá Ọba Ghandi ti débi wọ́n máa dé. kílẹ̀ wa ń bára yín jà fún. lẹ́yìn tílẹ̀ mọ́ yìí ó ní iye tó máa ti wọ àkáǹtì àwọn méjèèjì. èló ló ti wọ àkáǹtì mi àti. orí struggle náà la wà. a sì ń struggle náà ní ká wa sọ wípé a máa wá bára wa jà. àbí àwa rí ohun tó dáa ká má gbé ká máa wá sọ pé igun wo ló wà. àwọn tó ń sọ pé igun wo ló wà ẹbí wọn léèrè ẹlòmíì jẹun láàárọ̀ yìí. àwọn tó dẹ̀ wọ ọ̀rọ̀ wà lọ́dọ̀ wọn àwọn yẹn ti jẹ búrẹ́dì àtẹ̀yọ́ tó mu tí. àwọn tẹ́lẹ̀ ń bá fà wọ́n ti jẹun wọ́n ti yó. ọlọ́bí ti jẹ fried rice àti chicken. kódà ó jẹ tun tó ju bẹ́ẹ̀ lọ sí kọ́lọ́n kó jọ kó má ṣàlàyé ṣàánú wa. mo fi léyìí náà mo fi kí mo fi kí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún kò sì ní bàjẹ́ fún gbogbo wa. àmín. ẹ̀yin yẹn wá káàkiri gbogbo àgbálá ẹṣẹ́ ẹgbọ́n kan tí Kàbísọ́lá sọ ẹni tó ń fẹ́ àlàáfíà nílùú tó tún ro ti ọmọ kóòtù òjìrì mọ́ àwo ti pé mo wà ní Ògbómọ̀ṣọ́ mo wà ní Ọ̀ṣun mo wà ní Ìbàdàn mo wà ní Ọ̀yọ́ ọmọ kóòtù òjìrì ni gbogbo wa ẹ jẹ́ kí a jọ fi ìmọ̀ ṣọ̀kan ẹgbẹ́ kan tí wọ́n sọ wọ́n ní Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ó ṣe nǹkan tí ó jọ wọ́n lójú ọ̀dọ́ ọ̀nà o Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ó sì ní ọ̀dọ̀ wa o ṣùgbọ́n nǹkan tí ó ṣe yẹn nǹkan tó sọ yẹn ó jọ wá lójú tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn eegun kejì àwọn tó kù yẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ni ó ṣeé ṣe kálàáfíà tìjọba ní ìlú Ògbómọ̀ṣọ́ Kàbísọ́lá àlàáfíà máa jọba ní àgbẹ̀ yìí àní wà láti dààmú ibi ò ní tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ láti ẹ̀ ní ìlọ máa ṣe rere lọ ò ní ṣe orí burúkú. a ní nǹkan kan ní ẹnujọ́ mẹ́ta yìí Kàbísọ́lá Media báwo ni Kàbísọ́lá TV ṣe padà dé Kàbísọ́lá Media àti pé kí ni nǹkan tí ẹ̀ ń gbéṣe ẹ jẹ́ káká kó jáde díẹ̀ mi báyìí. Kàbísọ́lá Media kò sí ohun tó dé bí tẹ́mọ̀ pé Kàbísọ́lá TV là ń jẹ́ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. ẹni tó jẹ́ kó máa jẹ́ Kàbísọ́lá Media ni pé torí gbogbo nǹkan la fẹ́ máa ṣe ń bẹ̀ ní ohun tó dáa ní o. bẹ́ẹ̀ni. a fẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ tá a bá sì rí wọn nǹkan tó yẹ ká ṣe à ṣe. ẹlòmíì believe pé Kàbísọ́lá yẹn bóyá blogger ni àbí nǹkan kan. We are blogging
and we are do something that aside blogging. So gbogbo nǹkan là ń ṣe nínú Kabisanra Media yẹn, kò sí ohun tí ẹ wá débẹ̀ táwọn lè rí. So ló ṣe jẹ́ la ṣe pé ní media, ṣẹ́bọ̀ anything media gbogbo nǹkan lè máa bá níbẹ̀. So àwọn tí wọ́n dẹ̀ ṣàánú wa pé Kabisanra kó di media, kọ́ lọ́ máa báyìí kó lọ́ máa ṣàìbá wa dúró tì wọ́n. àmín àmín àmín. Orí àti a ṣì máa launch ẹ̀ officially, àmọ́ a ṣe ń test microphone lọ́wọ́. láti rí báwọn èèyàn ń pé àwọn like n tó ṣe, kudos to you, kudos to you. We really appreciate every one of yours. Kò wá sí àwọn tá a gbọ́dọ̀ kì í tójú àwọn tí wọ́n ń bá wa share rẹ̀. program wa lọ. Torí tó bá jásí pé wọ́n share Kabisanra Media ni ó ṣe ṣe àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ kó má ráyè ràn wá lọ́wọ́. kọ́ máa ti ẹ̀rí Kó ara. má ti ẹ̀rí iṣẹ́ àtẹ̀yìn iṣẹ́ yẹn ló fi ń kan àwọn tó fẹ́ ràn wá lọ́wọ́lọ́wọ́. So iṣẹ́ ṣì pọ̀ lórí Kabisanra Media yẹn. A sì fẹ́ kọ́ ọ́fíìsì gangan tó máa jẹ́ building yẹn o, building Kabisanra gangan ni, tí ò ní sí pé bóyá a lọ lo apartment àbálọ yádùn kan lò tọdún máa fẹ́ parí tọkàn máa máa lọ képa fẹ́ sanwó. káàtì kan máa manage ibi tá a wà náà for the meantime. That's the reason why táyì tí ṣe launch ẹ̀ officially. officially. so kọ́lọ́n kó ṣàánú. àmín. ẹ̀yin tí ẹ̀ ń wà káàkiri gbogbo àgbáláyé ẹ ti gbọ́ ẹ ní ẹnu Kabisanra gangan, torí pé nígbà tí mo polówó ẹ̀ ń gbà yẹn pé ọwọ́ mi ni owó dé sí o, 5 million naira wọ àpò mi. ẹni irọ́ ló ń pa gbẹ́dẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ràn Kabisanra Media lọ́wọ́ iná ò ní tọ́wọ́ yín o. ẹrù burúkú òun ló ń pè ní ẹrù tàlábíàmọ̀ kìntú, wọn ò ní gbé káyé mọ́lé o. òkú ọmọ ni o ní jíwèé ibi tó máa sin ọmọ yín sí o. lágbára ọ̀dọ́ tó bá ti ń tọ́ bàpọ̀ báyìí owó lẹ̀ máa mú. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ ti gbọ́ Kabisanra Media a sì fẹ́ kọ́ station tó máa jẹ́ ti Kabisanra Media gangan, tí kì í ṣe pa máa lọ rent apartment tàbí tí ọdún máa parí tọkọ máa wà lókè pé a fẹ́ sanwó apartment láìpẹ́ ìmúdẹ̀mọ̀ pé ẹni ọlọ́run tó ṣe tibí yẹn kò tí kò di àrùn, ọlọ́run náà wá parí gbogbo eléyìí tó kù. ẹ máa bá a follow Kabisanra lórí gbogbo ẹ̀rọ ayélujára, lórí YouTube Kabisanra Media, lórí Facebook Kabisanra Media, lórí Instagram Kabisanra Media, lórí TikTok Kabisanra Media. Pàtàkì jùlọ náà àwa àti Òkodoro Yorùbá Television lórí gbogbo ẹ̀rọ ayélujára Òkodoro Yorùbá Television. Yàtọ̀ sí Facebook ó ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television. ẹ̀rọ wa náà lọ́wọ́ o, ọlọ́wọ́ àrùn ẹ̀yìn náà lọ́wọ́. ṣókí ni ọbẹ̀ ògo Kabisanra Media. ẹ bá alágbèrè fún àwọn èèyàn wa pé ó tún dìgbà kan náà káfáyọ̀ pàdé. tọ́ gbogbo àwa tí a gbọ́ ètò yìí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ni kankan. àmín àmín àmín. Òkodoro Yorùbá Television náà kò ní bàjẹ́ fún yín. àmín àmín. kò sí ní bàjẹ́ fún gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ bàbá wa Ìmáàmù Àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́. àmín àmín. torí tí ò bá sí bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò sí ní tí ń jẹ́ Kabisanra. bẹ́ẹ̀ni Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún wọn. àmín àmín àmín. ìlú tí wọ́n ti wá gbọ́ wa náà ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. àmín àmín. ìlú táwa náà ti wá jáde. ìlú Ẹ̀gbá Láké Ẹ̀gbá rí wà. Ọlọ́run jẹ́ kó bàjẹ́. àmín àmín àmín. bàbá wa tí wọ́n jẹ́ chief imam nílùú Ẹ̀gbá, bàbá wa Bàǹgbọ́lá Sàlálà àti bàbá wa ní àáfà gbogbo Ẹ̀gbá, bàbá wa Bẹ̀gọ́rẹ̀, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún wọn. àmín àmín. ó sì ní bàjẹ́ fún gbogbo àwa àtàjọ ọmọ kíw pátápátá. àmín àmín. ẹ̀yin náà Kristẹni ní Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àmín gbogbo ìjọ Nàìjíríà pátá ò ní dàrú. àmín àní rógún o àti ní rọ́tẹ̀. àmín. la hawla wala quwwata ilà abilà ẹyẹ wa ẹ ṣe bí ẹ ṣe ń bá àwọn ojú yóò nìfọ Òkodoro Yorùbá Television ire o. ó dàbọ̀. Òkodoro Yorùbá Television.